ọ̀gbẹ́ni wa kí ló máa ń ṣe gan ó ṣàfẹ́ kún disturb mi bíbẹ̀ látàárọ̀ ó ṣàn sunkún bẹ́ẹ̀ kí láyé ọmọ gìrì. àmàmà ẹ filẹ̀ o ẹ filẹ̀ kó máa sunkún kiri torí àwọn àti pẹ́ bí àti gba kádàrá àti ti gba kodoro bẹ́ẹ̀ ni. wà ó jẹ́ ní sùúrù jẹ́ kó dájọ́ fún ẹ kó tún mọ bó ṣe ń lọ o tí mọ bó ṣe ń lọ ń sùn. Who is Bukola Anífowóṣe? jẹ́ dìde mo lọ. Ó yá máa bọ̀. Ẹ sọ ogun tẹ́ bá máa sọ within 30 minutes. Àgbẹ̀ fún yẹn ju 30 minutes lọ. Thank you very much. And to be first about it, thanks. Sisi Buki, mo fẹ́ kí o torí Ọlọ́run kó ṣàlàyé fún wa. Wá bí gbogbo ẹ ṣe jẹ́ tó fi wá di báyìí. Iṣẹ́ mi, ayé ló sọ mí dé. Ọlọ́run mo mà dúpẹ́ o jẹ́ kán lè ṣọ̀rẹ́ ara wọn kalẹ̀ o. Mami ẹ rọra ẹ pẹ̀lẹ́ bó ni tí wọ́n ti ń ṣe ẹ pẹ̀lẹ́. Ọmọ mi. Mami ẹ wò ṣe pé dókítà ní kẹrọ a máa sọ̀rọ̀ wọ́n ní kẹ́ máa rìláàsì ni ẹ má wọrí kí ló ṣẹlẹ̀. Mo fi ẹlẹ́dàá mi bẹ̀ ọ́ dákun má fàbúrò rẹ lẹ̀ sọ mọ̀ pé ìbíjẹ̀ ní méjì náà lọ dákun mo bẹ̀ ọ́. Mami ẹ farabalẹ̀ ẹ wo gbogbo ẹ sọ yìí ẹ pẹ̀lẹ́ ẹ wò mo mọ̀ pé ìbíjà méjì lọ mi ò lè fàbúrò mi lẹ̀ kò síbi kankan tí mo lè lọ tí mo lè fi sílẹ̀ ẹ sá má wọrí ẹ relax. Sọ wá rí ẹsẹ̀ fẹ́ṣẹ̀ yòówù kúrò
Mami, kí ni àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí? Ẹ wo mami, ẹ jẹ́ kí n sáré lọ bá ń pípì nǹkan tẹ́ máa jẹ kó tó dé láti bí o ti lọ bá ń gé tògbò. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ àtàbúrò rẹ. Fatai. Wọ́n lọ bá ọ̀rẹ́ mi gẹ́tì mi. Ọ̀rọ̀ bọ̀ méjì. Wọ́n lé báwo ni? Jòmó. Ìwọ lọ̀rọ̀ ẹyẹ láti joy tó ní àdínà wásẹ̀kù oníwà wá ọ̀dẹ̀ lọ jókòó sóko. Ṣé máa pèkú tí máa pọ̀ kẹ́rẹ́ yẹn? Ṣé kò yẹ kó ti jáwọ́ nítorí Ọlọ́run? Kò ń ṣẹ́jú èmi náà àbúrò mi lè fi sílẹ̀ àtìgbà tá àti níyà àti bàbá mọ́ èmi náà ni mo ń tẹ́kì ẹ̀ ń ló fà á. Pẹ̀lẹ́ o àbúrò má ti jú o wọlé dáadáa ilé mi ilé ẹ gbogbo nǹkan tó bá ti fẹ́ béèrè lọ́ọ̀ mi máa ṣe fún ti gbọ́. Mo ti gbọ́ sàn. Jímọ̀ báwo wá ní ọ̀rọ̀ ibi iṣẹ́ tí mo bá ẹ sọ. Ó ti yanjú kódà ṣífù pè mí lánàá mo sọ fún wọn pé lágbára Ọlọ́run máa mú ẹ wá bí mo ti mọ̀ pé ọmọ ìdílé. Ìgbà wo la máa lọ. Ilẹ̀ tíjọ́ yẹn ṣẹ̀ dé nì tó bá di lọ́la kó fi ní rest tó bá di lọ́la wà lọ. Ọ̀la kò sí wàhálà kò sí gbọ́dọ̀. Báwo ni àbúrò? Jọmọ. Báwo ni? Ẹ lọ kojú. Ìyá. Àwọn àlejò kan ni mò ń dá lóhùn lókè. Ẹ wọ́n bínú pé mi ò tètè yọjú sí ẹgbẹ̀lẹ́. Báwo ni ṣe? Bẹ́ẹ̀ ni sẹ́yìn tí mo sọ yẹn. Bẹ̀lẹ́ o. Dáa fún ẹ. Kí lórúkọ ẹ? Kúnlé ni sà. Kúnlé. Wọ́n ti sọ fún ẹ. Ẹ wo ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Màá dẹ̀ jọmọ dáadáa sí sà. Ìyàwó mi ló fẹ́ máa wá wà. Tí o bá ṣe dáadáa gidi gan, ìwọ náà jèrè dáadáa yẹn. Tó o bá dẹ̀ tún ṣe burúkú ńdàkejì, wàá jèrè burúkú yẹn o. Ẹ̀sùnmọ́ inú mi àdó tó bá lè ṣe dáadáa, wàá dẹ̀ gbádùn wa nínú ilé yìí, wàá gbádùn wa púpọ̀. Ìgbà wo ni ó fẹ́ wá bẹ̀rẹ̀ báyìí? Bí bá ní kí n bẹ̀rẹ̀ lé nìyí, ó ti yá mi. Ẹ má bínú sà o ò lè dúró àwọn aṣọ tó tòtò wá fẹ́ fọ̀ á wá lọ́la sà. Kò sí wàhálà bọ́kẹ́ balẹ̀ ó gbọ́ bí bó bá ṣe dáa tó lọ sí máa gbádùn wa tó nu ilé gbádùn wa gan ni. Báyìí ẹ máa mú nǹkan. a máa mú àwọn amúsà. Ẹ jẹ́ ọmọ bínú tó kù. Ẹ là máa amúsà. Rágbé tí ẹ̀gbọ́n ẹ bá ti dé ìbúra jímọ̀ ẹni mo ti lọ síbi tó ń rán mi lẹ́kọ̀ọ́ so ti yẹn sìn so mi ní pẹ́ dé. Ẹ jẹ́ jẹ́wọ́ bí tẹ̀lé. Ṣebí oníjẹ́ ní ti ṣá. Ní ìtẹ́sẹ̀ bá mi náà. Ọ̀rẹ́ mi ní pẹ́ máa wọlé. Ọ̀gá wúkì. Jímọ̀ ti wọlé. Bọ̀dá mi, báwo níbi tí bọ̀dá Jímọ̀ mo yìí lọ? Èèyàn gidi ni Jímọ̀ o. Ìjọ mọ̀ pé bí tá lọ yẹn ó ti yanjú everything lẹ̀ kò tiẹ̀ náwó ń wà lára rárá bí mo ṣe débẹ̀ báyìí wọ́n gbà mí ṣiṣẹ́ straight ni. Bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ọlọ́run nìkan ló kó lè bá wa dúpẹ́ lọ́wọ́ bọ̀dá Jímọ̀. Èmi náà máa dúpẹ́ lọ́wọ́ wọn. Kí lẹ ti wá rí jẹ báyìí? Mi ò tí ì jẹ anything. Ṣé ẹ ní nǹkan kan lé mi? Mo dẹ̀ bá ẹ̀yin àti bọ̀dá Jímọ̀ ṣẹ̀wà ṣe máa jẹ. Ó ṣẹ̀wá sílẹ̀. Yóò pé tí mo gbé ìgbà ni mo fẹ́ràn ni mo bá mi gbé ẹ̀wà yẹn kó wá bá mi gbé ẹ̀rí sí. Kí n sàn mọ́nú. Máa rọra ń bẹ̀ yẹn. Ẹ sọ. Mo ti ní kó rọra. Yes, ma. Hello, my dear.
Èmi náà ti súnmọ́ létàn máa tó join ní ìsìn. Ṣáyìn ti délé ni. A ti ń bọ̀. Okay. Ẹ ṣé. Love you too. Okay. Ó ti rò pa máa lè yà ń bẹ̀ yẹn ra tí mo fẹ́ rà. Ìgbà tí dáàdì ti ní kí n máa bọ̀ lẹ́sìn. Jẹ́ ká máa lọ lé straight. Okay. Ẹ ṣé o bàbá. Ẹ máa rọra o. Yes sir. Ẹ rọra o. Madam Satin lọ nìyẹn. Ó ti yá. Okay ma. Madam sir. Ẹ ṣé sir. Wúràọlá wá ní àyín. Tó bá dọ̀la kó jẹ́ kí n rí ọ. Ọ̀rọ̀ wà. Ẹ ṣe jẹ́ ká wọlé ká lọ sọ báyìí. Jí ó dọ̀la. Ẹ ṣé sir. Madam sir. Bàbá, ìjọ́ tí mo wá gbẹ̀yìn ẹni kí n wá rí yín ẹ̀dẹ̀ tún sọ ẹni tí n bá ń bọ̀ ká pọ̀ jù báyìí lọ torí ẹ̀ ní ìṣẹ́nu dírẹ́fà mi wálé ni kí lè fẹ́ rí mi fún. Ó wà àmọ́ kò sí láburú dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Bí ti báwo. Ọmọkùnrin tó jọ wá ní ara rẹ̀. Bàbá kò lè ṣeé ṣe. Ó ṣeé ṣe my dear a máa ṣe ni. A máa ṣe kí ni. Yes ká ṣe yẹn láyọ̀ wá fi lè kún. Wo Jimoh jọ torí Ọlọ́run bá mi take care Bùkọ́lá dáadáa èmi pẹ̀lú ìyàwó ọ̀gá mi à ń lọ s'Àbújá àlèlè délé àtọ̀tún àká tó dé. wo ọ̀rẹ́ mi kò sí wàhálà ó mọ̀ pé Bùkọ́lá ìyá gbogbo wa ló jẹ́ ìyá gbogbo ò lè jẹ́. Bẹ́ẹ̀ ni o ìyá yín ni mo jẹ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ẹ ṣe jẹ́jẹ́ o kẹ̀sì bá ra nǹkan. Kò sí problem ẹ jẹ́ kí n tètè máa lọ wá ti máa respect ìfọ́ kẹ́ ẹ múlẹ̀ lọ́wọ́ o. Ọmọ tètè lọ sóúnjẹ. Ẹ rà mà. Ìwọ ti rẹ́dì. Bẹ́ẹ̀ ni mà. My dear tó take care rẹ̀ kó o ṣe jẹ́jẹ́ l'Àbújá o mọ́ wojú ẹnikẹ́ni lọ́hùn o ọ̀gbọ́ bí mo dẹ̀ sì sọ pé kó o ṣe yẹn gan-an ni kó o ṣe. Ẹ má wọlé má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ má wojú obìnrin kankan tí máa fi dé ẹ rọra máa jókòó sílé kẹ máa ṣe fàájì nínú ẹ ti gbọ́. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú àwọn dáàdì dáadáa ẹ ti oúnjẹ fọ́kọ mi lásìkò ẹ jọ̀ọ́ oúnjẹ tẹnu nìkan ni mo ní kẹ́ ẹ fún wọn o ẹ jọ̀ọ́. Ẹ bá wa rà kọ́ bọ̀. Okay, no problem o. Àwọn èsè jẹ́jẹ́ lọ́hùn gbọ́. Kí ló dé? Kò sí àkàmọ̀.
kò ṣe ní sí nǹkankan ó ní ibi ìlójókòó sí òwò mi mo mú ọta àkọ́kọ́ tán ó ò dá sí ìkejì ni mo tún ti fẹ́ mú tán ó ò tún dá sí. kò sí nǹkan mà. kò sí ó dà wá bá mi múnú ẹ̀. èmi ò mọ tí mo ní. ó mọ tí mu ìwọ́dẹ̀ ló lọ́ ń bá mi gbà wá látẹ̀kan tí mo ti mú dájúdájú ó ti fi nǹkan sí. irọ́ rárá mọ́. tó bá wá fi nǹkan sí wà wá mú kò sí ní tó fi ń ṣèyàn ṣé bí wọn ló ń wà mí èmi náà dẹ̀ ni mo fẹ́ fún ẹ lọ́tí mú. ọtí ni. ṣọ́tí wà lélẹ̀ oògùn ẹ̀jẹ̀ ní ti mistake tẹ́yìn èèyàn máa ń ṣe nù wàá rí ní ìsìn pé ó dùn lẹ́nu èwo ní abẹ ó yá ṣe bẹ́ẹ̀ mi ló fẹ́ wà ó yan yẹn mú. irọ́ mi ì mọ bá sí mú nìkan ni. kí ló fi ṣe èèyàn ṣé bóun ni mo dà sí yìí ó yá. ṣé kò ní ṣe nǹkan fún mi. ó sì ń tó máa ṣe fún ẹ mistake tẹ́yìn èèyàn máa ń ṣe nìyẹn oògùn ẹ̀jẹ̀ lásán lélẹ̀ ó ń tún ara ṣe nìyẹn rẹ̀ á máa dán bíi tèmi báyìí téèyàn bá bólówó rìn kó ṣe bí olówó ṣé bẹ́ẹ̀ ìwọ ló fẹ́ wà mí èmi náà dẹ̀ ni mo ní kó mú kò sí tó fi ń ṣe yàn ọ̀yà dàyẹn straight ni tó bá mú díẹ̀díẹ̀ o ò ní máa dùn ẹ̀ sáré dà gírì yìí lẹ́ẹ̀kan náà dà kẹ́kẹ́ má ríra bẹ̀lẹ́ jẹ́ tó sáré bá ibùn mi. ó wá korò ó dàbí àgbo. sórí bó ṣe dàbí àgbo lẹ́nu yẹn ó dàbí oògùn ibà ni torí tó bá fi máa di láàárọ̀ ọ̀la báyìí wàá tọ́ gbogbo ibà tó bá wà lára ẹ̀ wàá tọ́ dànù àrẹ á fi ẹ́ ìwọ́n tó ṣe pé ó máa ń wa mọ́tò gbogbo ìgbà tó bá ń ṣiṣẹ́ ó yá tó ń da iná girigiri ni o dáadáa má yẹ̀wò tó ń dà ẹ̀kan náà ni o a ní òdàlẹ̀ ẹ̀kan náà o ò tí ì mọ̀ ọmọ náà ni jẹ́ tó wá fẹ́ lẹ́yìn náà ẹ̀ wàá rí pé eléyìí ó tún wá fàǹjì lè lọ ẹ̀yà tó dáadáa. ẹ̀sùn kí n tó mú. dasọ́run mo ń kọ́ ẹ̀ṣẹ́ ni. pẹ̀lẹ́ bó ṣe máa ń kọ́ ṣèyàn nìyẹn jẹ́ tó bẹ̀ fi díẹ̀ sí. eléyìí tó ṣe ju tẹ̀kan lọ. ṣe é pọ́ fàìdì ẹ̀kan díẹ̀ ni mo ń sọ fún ọ̀rọ̀ pé mò ń ṣeré ni. ó tiẹ̀ sí wàhálà sí tí bá ti kó lọ́wọ́ yìí máa lọ sùn ní yàrá tàbí ní. tó bá ti wá wọ yàrá ẹ̀ wàá wá ṣọ́ra kó o sùn mi ò ní jí ẹ títí tí wọ́n fúnra ẹ̀ máa fi ní o ti jí o àdẹ́bọ̀sán náà máa mi. bí àti wa mọ́tò bóyá tó rọ̀ṣẹ̀ rọ̀ṣẹ̀ ṣọmọ pé mi ń kọ̀wọ́ iṣẹ́ ni èmi ti mọ̀ ní òjẹ́ kẹ́mi rọ̀ṣẹ̀ mọ́ wàá máa dùn ẹ̀yà tọ̀ bóyá pẹ̀lẹ́ lọ́jú tó rọ̀ṣẹ̀ kárí ọmọ dáadáa pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe báyìí pẹ̀lẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti tó àsìkò fún wa láti ṣe nǹkan tí bàbá ní ká ṣe lọ́rọ̀ ọmọkùnrin ṣá? ṣé ọ̀rọ̀ kúnlẹ̀ ṣé kò ti ní yájú? Ẹ wò kò yájú ẹ jẹ́ ká fún ní ká máa fún nígbà tó ṣe yọ̀rùn á lè fọwọ́ ṣiṣẹ́ owó yẹn náà lè dolówó lọ́la. Kò tiẹ̀ yẹ kí ọwọ́ pẹ́ ní sáà kékeré nígbà tí ó ti wúlò fún alọ́nà tá a gbà fẹ́ lò ká ṣètò ẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Kúnlẹ̀. ọ̀rọ̀ kan wà lọ́kàn mi láti fi jọ mẹ́ta torí tí bá ti ń wù ẹ́ lọ́rọ̀ yẹn sọ sí mi lọ́kàn. ọmọ dáadáa ni ẹ ìwé dáa ìwọ náà dàgbà wà á dẹ̀ níláárí wà á di ọlọ́lá láyé ẹ nígbà tó ti wọnú lé wa ẹ tó ti bẹ̀rẹ̀ sí wa ìyàwó mi ìgbésí ayé wa ti yàtọ̀ táyé wa dẹ̀ ti change àwa àwọn nǹkan yẹn wípé ẹni tó bá ní rìn táyé ẹni fi dá kò yẹ kí a mọ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ lóore a fẹ́ dá ẹ lọ́lá a fẹ́ yàṣẹ́ fún ẹ ọ̀bọ̀n. kò ní dáa kó jẹ́ pé à ń fún ẹlẹ́ja jẹ lójoojúmọ́ ká kọ́ ẹ bí wọ́n ṣe ń pẹja káyé tiẹ̀ náà lè nítumọ̀ sí ẹ. rárá o owó tó nítumọ̀ ní mo fẹ́ fún ẹ owó ńlá gan 5 million ni mo fẹ́ fún ẹ
àbí 5 million. 5 million tí wọn náà fi dá dúró tí ilé ayé abẹ̀rẹ̀ sí ní dùn kọ́dà mi ò ní jẹ́ kó pẹ́ ẹ̀ ní gangan ni mo máa fún ẹ ní ṣẹ́ẹ̀kì. Mami, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dájú. ẹ ti máa bá gbèsè ayé ẹ lọ. Jésù yìí o. Àbí kí n lọ kọ́ fún Jésù mi. Ọwọ́ ṣe o. Aláàánú ní lọ sí ọlọ́run. Ó ṣe gan-an Jésù mi. Yeah. Okay, relax. Èmi ni mo ránṣẹ́ sí ẹ láàrin àwọn colleagues ẹ. Sórí ń sìn. Ọjọ́ ló ń pẹ́. Ìpàdé ò kí ń jìnnà. Gbogbo ìgbà tán máa ń sọ fún ẹ. Sórí ń sìn. Ẹ ti ń lọ sínú ayé o. So mọ̀ yẹn. But máa advice ẹ fún nǹkan kan. Gbogbo ohun tó bá ń ṣe láyé yìí. Jọ̀ọ́, mo fẹ́ kó fi òótọ́ ọ̀nà kún. Torí òótọ́ tó ń wò yẹn. N ló máa ń gbèyàn débi gíga. Mo dẹ̀ mọ̀ pé ibi gíga láàyè tiẹ̀. Lágbára Ọlọ́run wàá ṣoríire o. Lọ sí notice board kó lọ check orúkọ ẹ kó ibi tán bá post ẹ sí tó bá ti rí kó wá bá mi lọ́fíìsì. Pẹ̀lẹ́. Okay, relax. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi bíi ti báwo. Ìyàwó mi, ṣe rí nǹkan tí mò ń sọ fún yín ni pé torí láti jọ́ tẹ̀ ti wọ inú ilé wa yìí ẹ mú mi gẹ́gẹ́ bí ọkọ ẹ mú mi gẹ́gẹ́ bí àbúrò yín gangan òun fẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ yìí kí lẹ wá ń ṣe sí ọ̀rọ̀ àìrọ́mọbí yín yìí torí ọ̀pọ̀ ẹ̀gbọ́n mi ara wọn tutù ẹ̀yin náà ara yín tutù àbí ẹ̀dẹ̀ sick medically ni bóyá nǹkan mi dẹ̀ wà ń bẹ̀ torí ó ti sún mi. Ní ọkọ mi ṣe kò sí nǹkan tó ṣe mí in fact àti lórí doctor wọ́n dẹ̀ ti run different tests doctor dẹ̀ jẹ́ kí n understand pé medically I am okay ẹ̀dẹ̀ ní tó bá ti ń di situation bẹ́ẹ̀ èèyàn máa ń fi gbogbo nǹkan èèyàn máa ń fà lọ́lọ́run lọ́wọ́ rẹ̀ nígbà tó ń ṣe polówó ẹ̀ ló ń sọ I'm okay. Ọlọ́run adé gbàkóso. Ṣé bẹ́ẹ̀ yìí ti ẹ̀dá tó bá jáwọn ẹbí ọkọ mi ni wọn ò tiẹ̀ ní pé èèyàn báyọ̀ sọ̀rọ̀ báyìí oríṣiríṣi kọ́dọ̀ wọn á ti pòbọ ọkọ pàápàá sẹ́yìn pé wò ó jẹ́ lọ wáyàwó mi fẹ́ òun náà á ṣe inú iṣẹ́ tẹ̀yìn náà ẹ jẹ́ kí n bá yín wò kó tí mo gbélé náà. Níbọ̀. Bọ̀dá mi ẹ ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù lórí ẹ̀rọ ọmọ bí ìyàwó yín yìí kí lẹ̀ ń fi ṣe sí i láti bí ọdún méjì ẹ jẹ́ wà àkọ́ṣe sí i. Àbúrò mi mi ì máa dúró lórí àìrọ́ wọn bí ìyàwó mi sórí ẹsẹ̀ mi méjèèjì kò síbi tí mi ti rìn dé but nǹkan tó ń jẹ́ òye wa ni pé ká sá máa ṣe sùúrù pé tó bá yá Ọlọ́run á ṣe ń ló fà á. Bọ̀dá mi sùúrù ṣá níbi tẹ̀ dàgbàdé lẹ́ sọ pé sùúrù ewu ṣe téèyàn bá ní sùúrù jù ó máa ń sọ̀yàn dídì mi ni èmi náà ti wà lébà mo ti dé báyìí mo máa wá àkọ́ṣe sí i. ṣùgbọ́n sí bóyá tó bá ti di next week ṣe máa wáyé next week èmi àti ìjọba débẹ̀. ṣé wọ́n ti rẹ́dí. bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣe ń fọ mọ́tò yìí láàárọ̀ yìí. wọ́n gbàgbàgbà. bá a ti dé ọ̀hún kó o ṣe sílẹ̀. ẹ máa lọ tó bá ti gbé sílẹ̀ náà wọ́n máa bọ̀ lé wo ọmọ ó ti mọ orú ẹ̀ tó jẹ́ má dà lóhùn iṣẹ́ pọ̀ tó máa ṣe fẹ́mi nínú ilé o kí n dẹ̀ lè ráyè rest. ìyá rẹ ti ṣe ìtọ́jú bá lọ ó ti bá a sọ̀rọ̀ mo sì ti sọ ìtọ́jú ọ̀tọ̀ ọ̀rọ̀ tó bàbá jí bí mo ṣe sọ fún ọ ni o ṣe jíṣẹ́ fún ìyá rẹ ó ti gbọ́ ṣáàjìṣẹ́ bí mo ṣe sọ ilẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó àyèjàm ọlọ́pàá ọmọ rí ọ ọ̀sán pọ̀ ń bọ̀ lónìí sí òsì. kó má bàa sí ni bàbá iṣẹ́ ẹlẹ́gbọ́n mi tẹ̀ ń wò yìí àwa méjì náà ní lọ́wọ́ àwọn òbí wa kó tó ti pa àwọn méjèèjì lọ ṣùgbọ́n láti ìgbà tó ti níyàwó láti bí ọdún méjì kò bí ọmọ mo lè sọ pé tó bá ti débi bíi kó fọkàn balẹ̀ pé kò sí kankan mọ́. ọtọ ọdún mélòó tí o ti bímọ. tá a bá sọ pé kàkà ní ìsìn ó mà ti lọ bí ọdún méjì. ọdún méjì ọmọ wọn rẹ wá hàn yín ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá bá a fẹ́ máa lójú àríyàn. wo arákùnrin o ò lè bímọ mọ́. bàbá ẹ ṣépè fún mi ni. ẹ ṣépè fún ọ ọgbọ kí ló dé bàbá. o ti bímọ rí. bàbá tó bá jẹ́ eré ni ẹ stop ẹ èmi ò bímọ rí o. ọlọ́run wò
tó o bá rò bó bá ṣe jẹ́ kó wá padà wá bá mi. bàbá ṣiṣẹ́ rí ẹ̀gbọ́n mi mo ṣe wà yìí àwa méjì náà ni wọ́n lè bímọ kí n má mọ̀. mo ní ọlọ́run dáadáa ibi tó bá rò sí kó padà wá bá mi. wá mi bá ayọ̀ bọ́ ni. wọ́n sì bí sáàkì kí ló dé. ṣé ọ̀nà pè ní kúnlé. Kúnlé ni. ó tiẹ̀ dábàá yẹn ẹyin tá à ń wá lọ wọ́n ní ọ̀nà làákò ọmọ wọn yàgò mọ̀. èsè ni mọ̀ sáàkì kan ni. sáàkì kí ló wà láàrin ẹ̀yin méjì. kí ló fẹ́ wà láàrin wa ọ̀rẹ́ lásán ni wa. ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ èmi ọ̀rẹ́ ló mi. dododo kì í ṣeré láàbẹ̀ ṣe ń bí o onídàá ti sọ reality fún wa ok sọ nǹkan tó dà wà tọmọ ìbò. mo ti sọ fún yín àlọ́ rẹ ni wa ọ̀rẹ́ mi ni. ok wọ́n ní wọ́n ló fún lóyún. mo dáhùn ṣé oyún jẹ́ bí research card tó máa ń fún yàn èmi fún wọn lóyún. wọ́n ló fún mi lóyún. níbo ẹwà o sẹ́ni mọ́tò ọ̀gá mi ni táyà rẹ̀ jò tí mo fẹ́ lọ pe fọgànáísà kó wá bá mi ṣe ẹ má dàndú o èmi fún wọn lóyún. tẹ́ ẹ dùn náà sọmọ ní sùúrù sórí òkò kì í oru káwà ruru ìwọ ló fọmọ yìí lóyún àbí ìwọ kò ló fún lóyún kàn jẹ́wọ́ lásán. kémi fún èmi kí n jẹ́wọ́ pé mo fún lóyún ọ̀dà èmi àti ọ̀jọ́ ní àjọṣepọ̀ jẹ́ kí rọ́bà mo sì dá sí. bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi yóò yé mi ẹ wo nǹkan tẹ́ ní lọ́mọ rẹ̀ mo ti róró èmi ò bímọ kankan. àgbọ̀ gbogbo tí ń sọ fún ọ tó o bá létí ọmọ kan ṣoṣo tó lè dùn àkọ́mọ́ ọ lọ́wọ́ bàbá àfikún ọlọ́gbọ́n mọ̀ wúrò nǹkan tẹ́ ń sọ fún mi nísìnyí ni pé ọmọ kan ṣoṣo tó lè dùn àkọ́mọ́ mi lọ́rùn nù. ìlú tí wọn bá wá bàbá yìí ní òdòdó pátá ó ló bí wọn bá àfikún ọgbọ́n mọ̀ yìí kúnlé wá ọmọ kan tó sọ ọkùnrin tí ọkọ ti gbà mọ́ wá tó bẹ̀rẹ̀ kú èmi jọ lọ́wọ́ jókòó tàbí àlejò kò lọ́sọ̀ bàbá aláwọ̀ lọ́wọ́ òkè dàgbà àdàpọ̀ kó lè bá àrògbé ológun jọ gbogbo sí ọ̀ ń bọ̀ sọ̀rọ̀ àbọ̀ bàtálá ọlọ́pàá ní ìṣètò ètò ìfọ̀ ọlọ́pàá fún àwọn ọlọ́pàá. ṣé pé àwọn olówó kan tó wà tó máa fẹ́ wọ lágbáyé lójú. àbí ti báwo kí ló mú. o lè believe pé àìrọ́ ọmọ bí ẹ̀gbọ́n mi ọwọ́ ìyàwó ọ̀gá wọn tó bá wa mọ́tò tipẹ́tipẹ́ bí ọdún mélòó kan sẹ́yìn ṣàgbó tiwa. kí ló ń sọ lẹ́nu ńsìn báwo ló ṣe jẹ́. ṣé bàbá Fadékẹ́mi ṣé bò ló fi hàn ẹ̀gbọ́n mi bí ìyàwó ọ̀gá wọn ṣe gba ọmọ kan ṣoṣo tó ẹ̀kọ́ bí lọ́wọ́ wọn. kí ló ń sọ lẹ́nu yìí báwo wọn ṣe gba ọmọ lọ́wọ́. ṣé bàbá Fadékẹ́mi ló fi hàn ẹ̀gbọ́n mi bí ìyàwó children bó ṣe rọ́ lọ́tí yó tó fi bá alájọṣepọ̀ tó fi di ọmọ kan ṣoṣo tó ẹ̀kọ́ bí. Really? Yeah. Advice mi ni pé I láti ní sùúrù dáadáa ṣó ti gbọ́ then we sue them to court. Don't do well, come. Madam, that show you. You know I love you so much. I love you too. Can you get to my she's soft on her. It's so beautiful. Kúnlé kí ló ń wá. sí wàhálà ẹ sà ẹ rò pé mi ò ní mọ bí àbí tí ẹ mú iye ọdún tèmi àti yín jọjọ wà ní ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí ọ̀pọ̀ rò kágbọ̀n mo kàn ní kí n wá sọ fún yín ni pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ wá gbé ọmọ mi. ọmọ. my dear take it easy ọmọ wo mo fẹ́ gbọ́ ọmọ. wọ́n parẹ́ balẹ̀ nínú tó lọ́ba tó nílò yìí. ọmọ dírẹ́fà ìgbà Liadi ṣé tí ń dùn wọn ni ò gbọ́ pé mò ń pariwo Liadi. àmì máa bí tó lọ ní sọ wọn bẹ̀rẹ̀. ẹ ká sàṣà. ẹ lẹ́ o ẹ kí lẹ̀ ń fẹ́ o. ẹ jọ̀wọ́ mò ń béèrè Chief Gbádébọ̀.
èmi ni mò ń jẹ bẹ́ẹ̀. ok sir ẹ ní lẹ́tà láti high court. lẹ́tà. ẹ lè bá mi sign sí ibi bá sí. Thank you, sir. Baby, má bínú pé bíbá ẹ̀ dọ̀ gan. Àwọn tèmi wọ́n máa tó gbórí wọlé ń sùn. Bí máa ń dùn gan o, tó bá wọlé gan o, tó bá ẹ̀ jọ ẹ̀. Ògẹ́ dájú ní ìmọ̀ owó wà. Ṣáyé sí lọ́rùn. Aṣọ tó kò lélẹ̀ ní àbí ní Brazil. Lórí àlùbí àti ìṣẹ̀fẹ̀. Ìyá ẹ má yẹ kó pẹ́ ọ́dà kó bẹ́ẹ̀ máa falẹ̀ jù. Irú ìbọ̀lẹ̀ tó wọ kíntò, wọ́n bí àṣẹ̀lẹ̀ omi tí kú bá ti ń kílò àwọn máa gbé. Tọ́mọ̀, èmi wà ní o, alábọ̀ká ọ̀bí àṣẹ. Ọwọ́ ìyá ọlọ́run àlà. Ẹ ló ta ó. Bàbá. Arábìnrin ní ìta rẹ̀, ó ń tọ̀ ní kálukú. Ẹ má dà á láàmú, ẹ má sọ̀rọ̀ lórí àṣà èdè àti iná ṣoṣì. Owó tó lè gbé bí ìyẹn àti iná ó dé kó fún wa ní kálukú má pariwo jẹ́ ṣe fàájì. Ó yá thank you. Wọ́n lọ́wọ́ pariwo máa ṣe ló máa fa kọjá màmí ẹ̀yìn tó bá bí lébélébé tá a ṣe orí ẹ̀gbọ́n mo fẹ́ mu lé. Picture of boy idiot on the 25 this month mi ò fẹ́ kó pàdé mi court. Baba, no failure in our midst. We want to see your alert latest tomorrow morning. Listen. Láàárọ̀. Máa ṣe bá àgbàlagbà kò ní bàjẹ́. Ìwọ làwọn. Bàbá mi, ṣé o lè gbé yín lọ́mọ lọ? Bàbá, ẹ mọ̀ pé iṣẹ́ wà ní mo bá wọn dáṣà pé bàbá ló máa gbé ń gò. Torí pé bàbá tó wà nígbà tó wà ní ayé bàbá ní fọ́sọ̀ ọmọ ọ̀tá tó kọ́kọ́ wà ní ayé ṣe yín bẹ́ẹ̀ bọ̀ èmi ò fẹ́ mú àṣà bàbá tí wọ́n máa máṣà bàbá ṣe kí ni bàbá wíkẹ́ẹ̀dì gan gbà yé di tí ṣe yín bẹ́ẹ̀ bàbá ẹni pàdé mi tó mú wá sọ́dọ̀ yín náà èèyàn lòun náà ọba àlókò lòun náà tó ṣe wà yẹn ẹni oníkàn láti ń gbọ́ pọ̀n. ó jẹ́ kí n máa mọ̀ pé Messi ni ẹ bá gé lọ́ba àtọ̀pọ̀ lọ́ba àti wọlé. ilé ṣé team Lagos ló wà bí team Ogun ọ̀bọ̀ṣọ́. tilẹ̀ náà ni mi oxygen lórúkọ tèmi èèyàn escape. Bàbá mi escape. Ẹni ló ń pàdé tàbí pàdé sí. Ṣé àǹkà ló pàdé sí? Ẹgbẹ́ ta ló pàdé? Ta ló pàdé sí? Ẹgbẹ́ ta ló pàdé sí? Bóyá sọ àwọn ènìyàn èyí kò tà àwọn ènìyàn. Àṣé ó lè lọ wà lọ́wọ́ àwọn ènìyàn.
ẹ̀sìn mi náà adékò orí rẹ̀ fàájì àmà ìṣe. Adékò orí rẹ̀ Sunday náà wọ́n á sì gbogbo kí ló happen láwọn mi ní bàtà ń ké ló tù fẹ́. Bàbá iṣẹ́ babaláyé ńlá kan àtọ̀dẹ̀ escape dẹ̀ ló ti wá. I gbọ́dọ̀ get rid of that man within now and the next 48 hours. Kò yẹ yín so láṣẹ pé wẹ̀ tó bá jẹ́ pọ̀jọ́ tí iná ló bọ́ sí tó bá yẹ pàrọ̀ náà lájára gbogbo ìta sọ náà ni pé kọ́ ṣàrùn. Anyway, in a nutshell, jẹ́ kí n sọ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ fún yín. Èmi àti escape àjọwà college kan náà àjọ serve fọdún kan ní Kirikiri college. Ẹ̀rọ yà in a nutshell, ẹ fẹ́ ká delete. Bàbá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ ní pé kò já yín tán ni tó wà ẹ̀ ó máa èmi ò mọ̀ nǹkan tó wá síwájú yín tó wá síwájú yín tó lè sọ nǹkan tó wà nínú bàbá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin ọ̀bọ yẹn tó yẹ wọn mí ọbẹ̀ ni ọdún ọ̀pẹ́pẹ́ súùpù ní ọ̀tàgógún ni tó yẹ ní bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa fi jẹun ni wọ́n máa fi ṣe kí wọ́n máa fi jẹun ṣé wọ́n kó tó ṣẹlẹ̀ ní pé bàbá ẹ̀ ti já yín tán tó wọ́n bá já yín tán ṣẹlẹ̀ jìmánà yẹn tó yẹ wá yẹn kò gbọ́dọ̀ ló 24 hours lórí ilẹ̀ bàbá gbọ́dọ̀ 24 hours lórí ilẹ̀ tó bá lọ 24 hours lórí ilẹ̀ ó lè fọyín yí wa nìyẹn tó yẹ bẹ́ẹ̀ yóò mú yẹn pé ilé wa ó fẹ̀ gan ó gùn gan ṣé yẹ bẹ́ẹ̀ tó yẹ mo fi nípa báyìí àbá. Americano àbáwò wọ́n ló mú yàn wá mi ìdẹ̀dẹ̀ máa ní kí n negotiate my expect kò ti conclude gbogbo ẹ̀ kí ló bá dé. bàbá ẹ wá downgrade mi rẹ̀ mọ̀ pé tẹ́mi ṣe wà yìí Americano ọmọ yìí ẹ̀rọ pé ẹ̀nà rẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹ̀rẹ́ gbẹ̀mí lẹ́yìn bàbá ẹ mọ̀ pé mo lè fún yín lófo mo lè mú fún wa fún yín mo lè mọ̀ lẹ́ẹ̀kan pé ẹ mọ̀ pé lára mẹ́sì lè mi ṣùgbọ́n aláàrin ni máa ń jù mo ń ju tẹ́lẹ̀yìn tí bá ti ṣe lẹ́yìn ọ̀nà score lé mi wọ́n ẹ̀ gbọ́dọ̀ score lé mi tábà score lé mi wọ́n ti win mi nìyẹn iwájú ni máa ń ju bàbá owó ìjù wà ẹ wo ifo yìí aláti wọ ifo yìí. Èmi gbọ́dọ̀ náà fún ní account number yín lánàá bóyá network ló sì hangi aláti yín ó yẹ kẹ́ ti rí ṣé oyin bàbá torí escape tèmi mọ̀ kò kí n máa sun òfo èmi ló fún lówó kí n lọ fún sí àkáǹtì tẹ̀yìn network nìyẹn mo bóyá ń lọ Naija. Àwọn information kan fẹ́ mi kọ́ ìgbẹ́ ìyẹn wà lórí ìgbà. Ìwọ lọ́mọbìnrin ó ti gbọ́ ọ̀run ó tún wọnú ilé ọ̀rọ̀ fún àwọn ọmọ mi bá gbá ọmọ mi. Wúrẹ́ lọ́mọ mi o 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 Ó ti sọ̀rọ̀ sá. Irú àláwọ̀ lélẹ̀. Ìyàwó mi wèrè. Ó wá ní òwe ọlọ́run. Má ṣẹlẹ̀. Má jẹ. Wèrè. Aláìnítumọ̀. Aláìnítumọ̀. Agbára rẹ̀ ń bọ̀. Àǹtí. Ẹ̀yin dà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ṣé máa gbà yín ní ìṣẹ́jú díẹ̀? Ìwé mímọ́ ní ègbé ni fún ẹni tí a kò rán nígbà tó ń jẹ iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ. Tí mo bá kọ̀ tí mi bá jẹ́ iṣẹ́ náà fún yín, ìgbé ni fún mi. Tí ẹ bá dé ilé ẹ pe ọkọ yín ní ẹ̀yìn kan ohun kan kí ẹ tù ú nínú pé kí ni ohun àṣírí ìkọ̀kọ̀ tí ó fi pamọ́ tí kò fi hàn ẹ̀dá alààyè kankan ẹni kó sọ síta fún yín bí bẹ́ẹ̀ kọ́ ó léwu o a kò fi hàn mí ju báyìí lọ. Olúwa agbára rẹ̀ ń bọ̀.
mi lẹ̀ wọ́n arábìnrin fi mi lẹ̀ jẹ́rẹ́ kí ló dé o dẹ̀ ní sọ́ọ̀bù mi. ọmọkùnrin yìí àánú ẹ̀ dẹ̀ ṣe mí orí ẹ̀kún ajá adé tí kò bá jẹ́ ojú rẹ̀ ṣe ń pẹ́ ọ́. kí ló dé kí ló tó báyẹn ni. àánú ọmọkùnrin yìí dẹ̀ ṣe mí ó lè jù bẹ́ẹ̀ lọ ó jẹ́ kí ọmọkùnrin yìí kó légbélé odidi ọjọ́ méje torí bó bá ṣe é sí. olómọ orí ọlọ́run ọba ló rán mi sí o. kò dé sí ẹbí ẹ náà owó pípa àwọn èèyàn tó máa ń dúró sílẹ̀ tí tó máa ń tọrọ owó yìí ṣé ẹ ṣèṣe ṣá. ṣé mo wá ju ẹni olóòrùn ṣé mo wá ju ẹni tó yẹ kó lè máa tọrọ owó. gbogbo èèyàn tá a rí gbogbo aláǹgbá ló darí délẹ̀ a ò ní tí ẹ pẹ̀lẹ́ mà. ṣé ọkọ mi ó jù. lọ́yà mo mú àdìyẹ ẹ̀yìn tí ọlọ́run wàhálà tó ń dìbò lẹ́yìn ìlú mo ti ṣàlàyé pé tó bá ti dọ́dọ̀ yìí ó ti tó. because bí mo ti ròyìn fún nípa ti kéèsì tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná tẹ́ni tó pààyàn yẹn tẹ́ bá ènìyàn parí ẹ̀ ṣàpṣàp ẹ jọ mo ti ṣàlàyé bẹ́ẹ̀ jẹ́ fún so mo ti fi lọ́kàn balẹ̀ ẹ jọ gbogbo assistant bá lè rẹ̀ ń dà ẹ jọ bá ń ṣe fún rẹ mi because ẹ̀tọ́ ẹ̀ ò gbúdọ̀ gbà. ẹ wo lọ́yà inú mi á dùn tẹ́ bá bá mi rìn bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ rìn because mi ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ àbí má tí mo bá àwọn èèyàn ṣiṣẹ́ tí mo dẹ̀ sáà fún wọn dáadáa tó jẹ́ pé irú nǹkan tó fẹ́ fi sọ fún mi nílé. Mr. Jide kẹ́ mo yìí sọ ìpẹ̀jọ́ tá à ń bá yín ṣe lọ́wọ́ lágbára Ọlọ́run á bọ́ sí i mo ń fún yín ní assurance pé kò ní sí wàhálà everything will work out. ò tí wọ́n sáré ní tó ní pé tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ pé irú ọ̀nà tí ẹ máa ń gbé gbà ni èmi ti wò pé bá kí n lọ lagídí kí n lọ gba nǹkan ẹ̀tọ́ mi lọ́wọ́ wọn. ọ̀rọ̀ ẹ̀ tó ló fẹ́ lagídí lórí no ọ̀ pé democracy time láwa yìí tó bá lagídí tó lọ ṣe jàgídíjàgan ọlọ́mọ ẹ̀yà jẹ̀bi ìjọba tó bá lọ lùbàgẹ́ òfin but there is no problem I assure you. bó bá ṣe ń lọ wọn máa dúró rẹ̀ ilé sí ọdún ìbàdàn ẹ ṣe ọ̀rẹ́. máa ṣe fàájì ara ẹ̀ pé àsọmọ kánà wọ́n ní kó ní sùúrù pé mò ń bọ̀ ní ń bọ̀ báyìí mo lè rí báyìí mo kàn sáré ní pé bàbá yẹ kí n sọ fún yín náà ẹ mọ̀ pé èmi ò lè dá góòjì ẹ̀rọ tó yẹ wáyé màmá yẹn kára mo ò dá góòjì ayé mi rí ó fà á má tó báyìí ṣe yẹn lè máa sọ fún yín. wọ́n ní kí n owó mo fi pè yín yẹn pé mo ti rí bọ̀bọ̀ yẹn mo wá tírèsì ẹ̀ tó yẹ lọ́wọ́ mi lójú kò yé mi bàbá tó yẹ lọ́wọ́ mi lójú wàhálà mo lè kú ọ fún yín níjì lọ́wọ́ kò yé mi ọlọ́run. now listen iṣẹ́ ta ti tán ṣé o mọ bó ṣe máa rí lójú àwọn idiot ẹni is like superiority complex máa wà pẹ̀lú wọn ẹnu iṣẹ́ yẹn lóye ká clean tiẹ̀ náà kọ́ lè mọ̀ pé ọ̀gá ńlá ló ń bọ́ ọ̀gá ńlá ló wà ń gbòòrò ọ̀gá ńlá ló ń jábọ́ lọ́wọ́ yìí ó tó jẹ́ ayé mọ́lẹ̀ o. bàbá ẹ ṣe mọ̀ pé mo lè kú trade yìí ẹ mọ̀ pé first of all pé iṣẹ́ yìí ni mo wá lé iṣẹ́ ìgàn tó bá dùn ẹ mọ̀ pé orúkọ ìwé wa dá pé mo ń ṣe wáyé iṣẹ́ ẹ̀ dùn ọ̀bà mú òde dá pé kí ẹ mọ̀ pé àwọn ìṣọmọ bẹ́ẹ̀ náà. ariwo kan. wàhálà yìí pọ̀ kí
ló dé òde ní ìlera òde ní ìlera. Ó lè sọ fún mi pé wàhálà ìpọ̀. Ó sọ̀rọ̀ mi, ó lè sọ bá mi sọ fún mi pé wàhálà ìpọ̀. Wọ́n ní pé nǹkan kan wà nínú ẹ̀ tó gbé pamọ́. Ó dẹ̀ sọ pé wọ́n ní ẹ lára. Dúró ṣé ẹni tó rí mi tó fún mi ní mẹ́sẹ̀gì ṣó mọ̀ mi ṣó mọ̀ ẹ rí ni. Wọ́n sọ fún wọn, wọ́n jíṣẹ́ fún wọn pé nǹkan kan wà nínú tèmi. Àbí ó dáa o, èmi ò ní nǹkan kan tí mo gbé sínú o, mi ò dẹ̀ láṣìírí kankan tí mo fẹ́ sọ fẹ́ ní bọ́ọ̀dì. Jídé wàá sọ nǹkan tó wà nínú ẹ̀ o. Torí ò lè kó bá mi o. Máa sọ ó mọ nǹkan tó máa pè é kúkú gbé mi báyìí kó gbé mi lọ sọ́sìpítù kó wá lanú mi ká sọ pẹ́sà mi wàá lè rí gbogbo àwọn nǹkan tó wà nínú mi yẹn kí ló dé. Ṣé ìwé tí nǹkan tó ń gbé pamọ́ kọ́kọ́ ní problem ni bí kì í ṣe bọ́lí tí o ò bá sọ síta ó léwu fún ẹ ó lè léwu fún èmi bébí lè ṣe wà yìí mo ẹ̀ gbogbo ewu yẹ tó o bá ti ní sọ máa kólé ẹ lórí mi torí mi ò lè forí kó nǹkan tí ò kì í ṣe tèmi. Kò possible. Jíde o máa sọ tó wà nínú ẹ o. Kò possible. Wọ́n dé sọ́wọ́ àti ẹ tó rìnà sí ọ àti wọ́ o bí ẹ̀ka bá lóun fẹ́ mú ewu wá sọ́dọ̀ tèmi orí elépè bá lè gbé lọ ìgbé ó padà lẹ́yìn mi ni bó ṣe rí nìyẹn mi ò ní kankan mi ò lẹ́ nílò nìyẹn bí àgbẹ̀ tó ń pọ̀ òun nínú ilé tí bá jáde fẹ́ǹsì wàá mọ̀. Bọ́lá fẹ́ lọ bọ́lá rò kó lè lọ. Wọ́n lọ́wọ́ máa jẹ kì í ṣe ọlọ́run máa jẹ kì í ṣe láyé mi bí wọ́n máa ṣọkọ fẹ́ o. O ò ní sọ àbí o ò ní sọ aṣojú èèyàn àti ẹni nínú ilé. Ẹ̀sọ́sí ẹ̀yin boot now. Ọ̀gbẹ́ni fara burúkú balẹ̀. Farabalẹ̀ kó má lọ lẹ̀ o. Farabalẹ̀ kó má lọ lẹ̀ o. O da place. Pásítọ̀ yìí sọ yìí jẹ́ ẹ̀kọ́ tó kọ̀ máa sọ náà nìyẹn. Ṣé bá dúrà tó gbà fún wa náà? Wọ́n ní bó ṣe fẹ́ fẹ́ ara ẹ̀rìn lọ báyìí ló máa padà wálé wá bá ẹ. Ibi tó fojú sí gbogbo wa nìyẹn o. Àmọ́ pásítọ̀ sọ pé ká máa gbàdúrà. Kọ́ ló ń jẹ́ kó padà wálé wá bá ẹ lágbẹ́ láyọ̀ àwọn afẹ́ àrídẹ́ kó padà wá. Báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Báwo lọkùnrin ṣe máa dìde nínú ilé kò dágbére kò sàn kankan ó kò bọ́ síta nínú ilé ìgbésẹ̀ gbogbo wọn ní ká máa gbàdúrà. Ìpè kọ́ látijọ́ yìí náà. Àtọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ gbogbo wọn pátápátá ni mo ti pè é kọ̀ọ̀kan. Gbogbo àwọn tí mo mọ̀ mọ́ pátápátá ni mo ti bèrè kò sẹ́ni tó lè sọ pé báyìí ló ṣe lè rí ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi pé ká ilé ìdámọ́ máa ṣe. Ṣé bá fún ilé ìbò gbàdúrà wọn mọ bó ṣe lọ? Ṣé kò yẹ kó lè sọ pé ibi báyìí ló rìn sí o, ẹ̀rọ ọjọ́ báyìí ló máa dé o? Owó ló ti sọ yẹn, pásítọ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀. Wọ́n ló máa wá fún ara ẹ̀. Ó máa fi ẹsẹ̀ tó fi rìn lọ yẹn, ó máa rìn padà wá. Ilé ilé mú mi wá ṣe ń bí báyìí. Àwọn ilé yóò ṣe kankan o. Wọ́n bí. Ṣé ló bẹ̀rẹ̀ sí rìn? Kò rí ìdókòó drop. Ó kàn drop kò rí títà kò rí ìrìn. Ẹ ṣì máa try ẹ̀. Ṣé kò tí ì sẹ̀ náà ni? Ọlọ́run tí kò wá pé ní kóòtù. Ó mọ̀ ó pè ní kóòtù. Ó lọ mọ̀ ṣe wáyé ní àjò rẹ̀ báyìí. Tí àìrẹ̀ wo ni ká gbọ́? Wọ́n mi ń bẹ̀rẹ̀ ṣe wà, wọ́n ti fẹ́ sí tìrẹ́jì bá lọ. Nígbà tó jẹ́ pé a ò rí olùpẹ̀jọ́ ní ilé ẹjọ́ yìí, mo sún ìgbẹ́jọ́ yìí síwájú di ọjọ́ 5 oṣù 5 ọdún yìí kan náà. Kúnlé olóò fẹ́ gbọ́ mẹ́. Mo sọ bẹ́ẹ̀ kò ní dá fún mi sọ́ọ́ bí mo sọ bẹ́ẹ̀ ẹ wò báyọ̀ gbà tó bóyá wèrè torí mi ò pé ni mo sọ̀rọ̀ ẹjọ́. Orí ẹ pé o orí ẹ pé ẹ̀tọ́ ẹ ló béèrè lọ́wọ́ mi màá dẹ̀ rí pé mo fún ẹ lágbára Ọlọ́run. Màá fún ẹ o fẹ́ gbọ́ mẹ́. Mo lọ máa gbọ́ mẹ́ lọ́rùn náà. Mi ò lè pé mo ṣe wà àwọn tí mo ti yàtọ̀ tó ó ti parí. Ọ̀gbẹ́ni tó bá tó lọ pariwo bẹ́ẹ̀ máa kó yẹ pé kóòtù pé méjì èkó lè kó jẹ olúmọ̀ọ́dẹ pé méjì wọ́n bí ibi tí àwọn ti ń bíùdì má pariwo wàá dákú mọ̀ léèdì kò lè lé òsì ń bá a sọ fún ẹ. Èmi máa ń dùn tí wọ́n bá ní kí gbé ẹ̀jẹ̀ èèyàn wá torí ẹ̀jẹ̀ èèyàn máa ń dùn lára mi ju ẹ̀jẹ̀ ẹranko lọ. Ta o bàbá. Wọ́n kí orí ìbọ̀lẹ̀ fún mi.
ẹrúkú ayé. Ó lè jẹ́ bísínẹ́sì tó bá lọ. Ẹ máa fún kalẹ̀ mú. Ẹ ká sàn. Ẹ ká sàn. Ìyàwó mi. Orí ìrònú náà ló ṣe wá. Jọ, má fi òun ṣe rẹ léṣe sí mi lọ́rùn. Ó dẹ̀ kó mọ̀ pé mi náà ò dúró o. Bí mo ṣe ń sásọ̀tún àwọn sásọ̀sì. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á jẹ́ kó wálé. Lágbára Ọlọ́run fúnra ẹ báyìí ló máa fẹsẹ̀ ara ẹ̀ rìn wálé wá bá wa. Ẹ̀yin ò bá sọ̀rọ̀ rárá ni. Mọ́mì, ọ̀rọ̀ náà là ń bá sọ tẹ̀fìdé yìí. Àbí ọ̀rẹ́ mi. Kò sí ń ta fẹ́ bá sọ ju ń tà ń bá sọ kẹ́ tó dé ìlú rẹ̀. Wo ọ̀rẹ́ mi jẹ́ ń sọ fún ẹ. Lẹ́ẹ̀kan ìgò ẹ̀rọ ni Ọlọ́run ò ní jẹ́ káwa rẹ̀. Àmín o, àmín. Jọ o, má jẹ́ ká tó fi tibílẹ̀ ká tó máa rántọ̀ ọ̀dọ̀ tiẹ̀ náà. Nígbà tí gbogbo ẹ wá ń pàrọ̀ wà fún mi, ṣé mo jẹ́ kókó mi? Ṣé mi mọ̀ nǹkan tí mò ń ṣe àbí mi? Ó mi ò lóò mọ̀ nǹkan tó ń ṣe. Àmọ́ ogbè ó yọ náà. Ṣó ti gbọ́? Fọ́nkàn rẹ̀ báyìí. Sórí ìwọ tí mo lè sọ fún ẹ tí wọ́n rà sáà lóde there should be amendment in our constitution. Constitution yẹn ó wrong ní Nàìjíríà yìí. I don't get it. It's very wrong. Àwọn èèyàn kó bí ara sí o because of literacy. Lawyer. Báwo ni ẹ̀ka sí mo ti délé wọn ní ẹ̀wọ̀n wájú tàbí bẹ́ẹ̀ ṣe. Ẹ ti wá bù wára ní ìṣe. Bàbá kékeré ilé àwọn ọ̀rẹ́ mi láti wá sọ́dọ̀ mi lọ́jọ́ yìí. So gbogbo wàhálà wọ́n yẹn ń wá kiri wọ́n ti ń disturb mi gan. Wọ́n á ní pé lọ́ọ̀yà tó wà ní kéèsì wọn máa mú wọn dé ọ̀dọ̀ ẹ̀ ni mo ṣe mú wọn wá sọ́dọ̀ yín. So ìdí nìyẹn tí mo ṣe wá. Ìyọ̀sán ọ̀rẹ́gbọ́n òtún ọ̀rọ̀ yìí tó jó òtún ọ̀rọ̀ ń bọ̀. Ṣe láti ìgbà tí ẹni tí mú Jídé ọmọ yín wá sọ́dọ̀ mi fún mi fojú relax. In fact àwa ní court báyìí Jídé ò yọjú. Ó fẹ́ lè gba iṣẹ́ lọ́wọ́ mi lọ́dọ̀ magistrate mi wọ́n tó bá mi pò lọ́jọ́ yẹn òun ló ń lọ wájú yẹn. Because torí pé mo fẹ́ help èèyàn wọ́n fẹ́ di wàhálà sí mi lọ́rùn. Mi ò rẹ̀ fi pé ó yẹ kó níbẹ̀ but ṣe rí the only little advice mo lè fún yín ni pé tí òun bá mọ ọ̀rẹ́ tó súnmọ́ Jídé ọ̀ bóyá ẹ̀yin náà lẹ mọ̀ tó bóyá àwọn tó jọ ń wọlé wọ̀de àbí ìyàwó ẹ̀ tẹ̀tẹ̀ ẹnu ibi tí Jídé bá rìn sí ká lè mọ báyìí máa rí that's the only way ká lè fi settle case if not kò sí ọ̀rẹ́ mi lè ṣe sí. Ẹ ṣe ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tẹ́ sọ igan ló mú mi débi kí n tẹ̀lé ọ̀rẹ́ yìí wá kọ̀ǹdíṣàn tí ìyàwó rẹ̀ wà yóò dáa lásìkò yìí nígbà tí mo wá rí ọ̀rẹ́ ẹ̀ lọ́rẹ́ mọ̀ nípa lọ́ọ̀yà tó wà ní ẹjọ́ yìí ló jẹ́ kí n tẹ̀lé wá pé kí n lè mọ òkodoro ọ̀rọ̀. nǹkan tó mi ṣe sọ ẹ náà ló kù lórí ẹ bá ní ọ̀rẹ́ ẹ̀ kan bóyá ọ̀rẹ́ ẹ̀ tó tẹ̀ ẹ tẹnu kó wọn tó bá ti mọ ibi tí ó wà ẹ wọ́n fún eré kan tó máa ń lò. Ó ń da ẹ rà màá wọlé lè mú. ṣé dádì ló mú mi wá fún àbí mi? Ṣòro ayé tó mú wa òmùkúnà sí báyìí o. Yes ma. Bá mi wo nǹkan tó wà lórí náà yẹn tó bá ti mọ̀ pé ò ní ṣe tẹ́mi lọ́rùn jẹ́ kí n wá sí. Yes ma, mo bọ̀. Iṣẹ́ mélòó ló fẹ́ ràn pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo? Ẹ mú mọ ti yín bẹ́ẹ̀. Nígbà tó kúkú jẹ́ pé ta bá fẹ́ bá wí ẹ̀ máa gba wájú ẹ̀ máa gbẹ̀yìn ní. Nǹkan kan náà jọ lọ́wọ́ àwọn méjèèjì tó wà nílé. Size kan ni wá. Mú kíní ìwọ ló mọ̀, mú tó máa mọ̀. Mi wàá mọ nǹkan tẹ́ ẹ rí o. Tẹ́ ẹ dé láti ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ní dandan ìta ilẹ̀ ṣáfẹ́ ti ṣe fàájì. Èsì wà hàn níná wà. Ibi tó wù mí ni mo jókòó yìí. Àbí? Ó ti dá. Tí ẹ dábàá kí n máa wojú yín. Ẹ wo chief. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ báyìí. Àti rẹ́yìn ọ̀tá àti rẹ́yìn òdì. Kò séwu lẹ́gbẹ̀rin àfàẹ̀dùn ọbẹ̀. Chief Olúwa o. Ewúkẹ́. ìyàwó àyà máa fi àwọn àfọ̀kú ẹ̀ ránṣẹ́ sí àwọn tó nìyẹn. Lẹ́yìn kó lọ sí. Very good. Very good. Shut up! You have the right to remain silent. Stand up. Did. Constable, I'm going to look at. Move it. You. In this place. Move.
Move. Ẹ dákun kí ló fi ẹ̀yìn àyè. Obìnrin ọlọ́pàá ti ń gbé rí olópọ̀kọ rẹ̀. Oyè tún wá àtòyìn wá kéré o. Sọ́rí ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n ti jọ yìí. Wọ́n tún bá orí ẹ̀gbọ́n rẹ̀ àbànú kọ́ńbọ̀dù. Èwo ni ẹ̀ tí ẹ̀ tún lè ṣẹlẹ̀? Èmi ò tiẹ̀ mọ̀ pé bójú arábìnrin yẹn ṣe dáa tó pé kéèyàn bá ní. Ẹ̀gbọ́n ṣé ọlọ́pàá tún máa lórí èèyàn ni? Níbo bóyá ó tún fẹ́ sògùn owó nìyẹn. Ọmọ tẹ́mi fi ojú ara mi rí ń kọ̀rọ̀kọ̀rọ̀ pé òun gangan ló ṣe kú bẹ́ẹ̀ ni ó ló pa. Báwo ni mo ṣe parọ́? Oṣù jẹ́ tó fi ṣe kú pọ̀ ẹ̀gbẹ́. Mo ń sọ reality fún yín. Ọmọ ọlọ́pàá yẹn òun ló pa ẹ̀gbẹ́ ẹ tún bá mi jiyàn pé òun kọ́ ṣé bá wa débẹ̀ ni nǹkan tí ẹ wà á rí kòròkòrò ẹ wá tún sọ fún mi pé kòròkọ́ Fáṣọlá ni ẹ bá jiyàn gan o wọ́n ti fi ṣe é pẹ̀lú ìyẹn jíjà tí èmi ò bá rí mi ní sọ olópa ẹ̀gbẹ́ ìkẹ́tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ ti láì ariwo ojú kẹ máa dín gbogbo gbà kí ni problem yín. àwọn àdúgbò láàmú náà. amọ̀dé àfihàn àfàjà. sẹ́ni lórí ọ̀rọ̀ bọ̀dá lórí mo fẹ́ sọ ó ti máa ń jiyàn jù kí ló dé sẹ́yìn nìkan ni ọmọ ọlọ́pàá yẹn. pẹ́pẹ́sẹ́ o ni mo bá sọ fún bọ̀dá lórí pé olópa ẹ̀gbẹ́ o kò sí nǹkan tó sọ tán nígbà tí wọ́n sọjú wọn tán àwọn àdé òǹkọ́ ni ó mo dẹ̀ ń sọ fún wọn pé òun ni. afẹ́sẹ́k ṣé ẹ̀rọ mu gidi máa bá jiyàn tí màá fi kún lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́pàá yìí mo ní èèyàn ọ̀pá ẹ̀gbọ́n ẹ̀ kò dẹ́ pọ́kú ẹ̀. ẹ máa ń jiyàn ẹ ti máa ń jiyàn ká ń le jù Mr. Bọ̀dálúrù mo ń jẹ. ṣé ní nǹkan tó di ọmọ sọ fún yẹn. confam tó tó láyé. bẹ́ẹ̀ ṣe máa ń jiyàn pílánì àìfàmọ́ kí ìjiyàn yìí kó má kópa yín. ṣé ẹ̀yin ò mọ̀ wípé àwọn obìnrin tó wà láyé ìsìn kò sí nǹkan tí wọ́n lè fi wówó ni. mo dẹ̀ tó wá gbọ́ pé wọ́n ní ọlọ́pàá ni. bẹ́ẹ̀ni o ọ́fíìmà ni wọn kò sọ ọ́fíìsà ọ́fíìmà kì. ṣètùgbọ́ ó ní ọ́fíìmà ni. méjèèjì afẹ́sẹ́k mo ní kẹ́ lọ tọ ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yà àti ògidì ọmọ jẹjẹjẹ mùsùlùmí dẹ ní o ẹ tẹ ẹ ṣe mùsùlùmí kọkàn lọ́wọ́ ojú mi mọ báyìí. àná ọmọ obìnrin ò fa ọkùnrin. òtítọ́ ni Mr. Bọ̀dálúrù. mo kí ẹ̀yin agbẹjọ́rò méjèèjì lọ́tún àti lósì ẹ kú atótónu pẹ̀lú gbogbo atótónu ẹ̀yin méjèèjì a rí i pé Bùkọ́lá Adéyẹmí ni ó ṣe ikú pa Wálé Adéyẹmí àti Kúnlé Anífowóṣe. Ilé ẹjọ́ yìí fi ìwọ Bùkọ́lá Adéyẹmí sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Arise. God. Take it easy, ṣùgbọ́n take it easy. Madam, báwo ni tí ṣe jẹ́ àti wípé kí lẹ sọ pé kọ́ mọ́ wá fún. I'm Barrister Joke, and here is my colleague, Barrister Fumi. We're human rights activists. Àwa ni a máa ń jà fún ẹ̀tọ́ rẹ̀. Pàápàá àwọn tó bá dàbí pé wọ́n fẹ́ yàn jẹ̀bi tí yín báyìí. Ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan ní ọ́fíìsì. ẹ dákun ẹ má bínú o ṣé ìgbà mo gbọ́ pé ẹ mọ ń jà fún ọ̀tọ̀ ọmọnìyàn káàkiri lọ́jọ́ wọn rí wọ́n wáyé kan ni. Okay. Ẹ go ahead. ẹ ṣeun mo ní àṣírí ńlá kan tí mo fẹ́ fi hàn yín Ó yá ẹja rẹ̀. ẹ dákun ẹ má bínú. Ẹ rọra. Díẹ̀. ẹ wo ó ti ń so ẹ mọ̀ wò ó rí. Oh God! Jesus Christ! What is it? You need to say it. Say it. Jesus. Ẹ ṣe gan ṣe gbọ́. Jesus very much. Ẹ wo, ṣe rí evidence is a very vital one. kì í ṣe evidence o. wọ́n gbé orí èèyàn ní. Ẹ ṣe gan, a máa compensate yín. Bá ṣe wá ń ṣe ṣàrí pé àwọn next, à ń kánjú, a máa get back to you. A dẹ̀ máa
I'm gonna step into the market. Hey, ẹ wo ẹ má ti lọ. Èló lówó mi o. Owó yín. Ẹ máa bọ̀, ẹ wá. Ẹ wá, ẹ wá. Ẹ máa bọ̀ báyìí. Ẹ máa bọ̀, ẹ má worry, ẹ máa bọ̀. Ẹ gbà báyìí. Ẹ ní sùúrù. Take it easy now. Ẹ gbà. Tí bá ti wọ office lọ́sìn. Ẹ máa gbogbo nǹkan tẹ́ fẹ́ pátápátá náà máa ṣe fún yín bẹ́ẹ̀. Ẹ ní sùúrù. Ẹ fún secretary yẹn gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ pátá gbogbo details yẹn ó máa gbálẹ̀ so máa fún yín nǹkan tẹ́ fẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣé. Ẹ take it easy. Bẹ́ẹ̀ ẹ máa lọ gbogbo nǹkan tẹ́ fẹ́ pátá náà máa ṣe fún yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ rárá o. Oh my God. So ìdìdìrín náà máa ń gbọ́. Gbogbo o. Jẹ́ ká lọ láti pẹ́. Ṣé máa lé o? Báyìí ṣe rí nìyẹn o. Àìmọye rẹ̀ ló ti ṣẹlẹ̀ lóríṣiríṣi. Àmọ́ tó bá tún rí téèyàn míì wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sisi Buki, mo fẹ́ kó relax my dear because we're going to step into your case and mo dẹ̀ gbà pé Ọlọ́run á bá wa lọ́wọ́ sí. Má worry, relax, má ronú ṣe ti gbọ́. Má ronú o. Take it easy, má ronú rárá ṣùgbọ́n adé máa kàn sí ẹ. We'll see you soon, okay? Ojú gbà mí tì gidigidi fún yín. Ibi tí a bá rò pé ó yẹ ká bá ọgbọ́n bí èèyàn bá bá òmùgọ̀ ń bẹ̀ a máa dùn yàn gan. Ìwọ olóyè Gbádébọ̀ àti ìyàwó rẹ̀ olójú kòkòrò ní ẹ torí ìlara yín ẹ ṣe ikú pa ẹni ẹlẹ́ni ẹ sọ ilé ọlá dahoro ó mà ṣe o. Ṣáájú ilé ẹjọ́ yìí pálàṣẹ kí a dá Bùkọ́lá Adéyẹmí sílẹ̀ kó máa lọ sí ilé láyọ̀ àtàlàáfíà. Ilé ẹjọ́ yìí pálàṣẹ kí ìwọ Wúràọlá Gbádébọ̀ lọ sí ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekárakára. Olóyè Gbádébọ̀ ilé ẹjọ́ yìí pálàṣẹ pé kí a yẹ igi fún ọ títí tí ẹ̀mí ò fi bọ́ lára rẹ kí a sì gbé ọmọ olóògbé fún ẹbí anífowóṣe. Àbọ̀rẹ́.